Ọ̀gbẹ́ni Adéṣakin Adékúnlé ní àdúgbò agbègbè Owódé, Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí ohun tí àwa gbọ́njú mọ̀ nígbà tí àwa dàgbà, tí a mọ̀ gẹ́gẹ́ bí àṣà àti ìṣe Yorùbá tí wọ́n sọ fún wa, táwọn bàbá tí wá sọ fún wa pé kò dáa. Wọ́n jẹ́ kó yé wa pé kò dáa kí èèyàn máa jókòó ní orí odó nínú àṣà Yorùbá, ní nǹkan tó sì yẹ pé ní ayé ìsìn àwọn èèyàn wa wọn kà kún mọ́. Dẹ̀ wọ́n ti jẹ́ kó yé wa pé kò dáa kí èèyàn máa jókòó sí orí àrò. Bọ̀ láyé òde ìsìn àwọn ọmọ ìsìn àkàkún mọ́. Tó jẹ́ gẹ́gẹ́ bí àwọn ohun kan tí wọ́n sọ fún wa tí àwa gbọ́njú mọ̀ tí Yorùbá máa ń sọ pé kò dáa. Ohun tí èmi gbàgbọ́ gẹ́gẹ́ bí nǹkan tí mo gbọ́ ni pé mo ṣáà mọ̀ pé àwọn máa ń sọ fún wa nígbà yẹn tá a bá lọ sọ́dọ̀ ẹni tó jẹ́ girama, wọ́n máa ní pé bóyá tẹ́ ó bá dáná tó bóyá ṣeré pé àwa ṣeré lọ sí ilé ìdáná, àwa fẹ́ jókòó sí orí odó. Wọ́n á sọ fún wa pé ní Yorùbá pé kò dáa kí èèyàn èèyàn máa jókòó sórí odó tàbí orí àrò. Ó gẹ́gẹ́ bí èmi ṣe rí, ó ṣeéṣe pé àwọn Yorùbá ń sọ̀rọ̀ láti jẹ́ kí èèyàn náà try láti dáàbò bo ara ẹ̀ torí àwọn ewu tó wà ńbẹ̀ tí téèyàn àti fún ti ìmọ́tótó ara. Torí Yorùbá wọ́n ti mọ̀ pé ibi tá a ti ń dáná ní ilé ìdú tí wọ́n bá fi lè jókòó lé ẹni yẹn ó máa dọ̀tí ni. So ó ṣeéṣe kó yẹ pé bóyá torí ìmọ́tótó ara èèyàn ni Yorùbá ṣe sọ bẹ́ẹ̀ pé kò dáa. Nǹkan tí mo rí tó ṣe pàtàkì náà ni aṣọ wíwọ̀. Aṣọ wíwọ̀ nípa tẹ́ bá wọ aṣọ táwọn ọmọ wa ń wọ̀ láyé òde ìsìn, àwọn gẹ́gẹ́ bí àwa youth láyé ìsìn a tẹ̀lé culture mọ́. Ọ̀sẹ̀ ayé ìgbà àwọn ìyá àgbà ń sìn tán bá rí ọmọ tó wọṣọ tí ò dáa nẹ́sìn tán máa ṣe ni kán máa mérí. Because kò sí bẹ́ẹ̀ láyé ìgbà sí wọn. Ayé ìgbà sí wọn ẹni tó wọṣọ tí ò dáa gan ojú máa ti òun gò nílé jáde síta fúnra rẹ̀. Bọ̀ láyé ìsìn àwọn ayé ìsìn wọn ti ẹ̀ka kún mọ́. Kò sáṣọ tí wọ́n lè wọ̀ jáde. Nítorí kẹ́lòmíì wọ̀ sísàlẹ̀ gan, wọ́n ti sọ́dọ̀ aṣọ wíwọ̀ tí wọ́n wọ̀ jáde. Ní nǹkan tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ láyé àtijọ́. Àmọ̀ràn tí màá gbà wọn náà ni pé àwọn òbí wọn ò ní fààyè sílẹ̀ láti torí òbí mi wà gan tẹ́ pé abẹ́ ẹ̀ lọ́mọ máa ti wọ aṣọ tí ò dá jáde tí á dẹ̀ máa wòran máa wò pé kinní kan tí ayé ṣe ni ọmọ táyé bí láyé ń pọ̀n. So gbogbo òbí iṣẹ́ púpọ̀ wà lọ́wọ́ òbí láti ṣe. Kò yẹ kí òbí tọmọ ń jáde lábẹ́ tó wọṣọ tí ò dáa, kò yẹ kó lè máa wòran láti wọṣọ tí ò dáa. So iṣẹ́ púpọ̀ pọ̀ láti ṣe lọ́wọ́ àwọn òbí. Ẹni àkọ́kọ́ tó súnmọ́ mi ni àbúrò mi, ẹni tí mo fẹ́ràn jù. Lẹ́yìn náà ni ìyá mi. Lẹ́yìn náà ni iléeṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́. Àbúrò mi Adéṣílé. Ìyá mi Olúwayẹmisí. Iléeṣẹ́ tí mo ti ṣiṣẹ́, mo ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ Ibru Seafood, Owódé, Ọ̀yọ́. Àbúrò mi Ọlọ́run á jẹ́ kémi àtẹ̀pẹ́ fúnra ikú ò ní pa. Ìyá mi náà ikú ò dẹ̀ ní pa. Ọlọ́run á lè jẹ́ kó jẹun ọmọ. Iléeṣẹ́ tí mo dẹ̀ ń ṣiṣẹ́ náà Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́. Ìsọ̀rí ènìyàn tó lẹ́mú tó fara sí Yorùbá lulẹ̀tẹ̀. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ Yorùbá tí ó ládàlú. Bó ti rí gan-an àtúnṣe àṣìlò àṣìsọ àṣìgbọ́ àwọn òbí.